èèyàn ni wọ́n ẹjọ́ gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá pátápátá ní lóko mo rọ̀ yín mo bẹ̀ yín mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ látara bàbá yìí ẹ jẹ́ ká gbìyànjú látara bàbá yìí ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ gidi látara rẹ̀ ní àwọn nǹkan tí bàbá yẹn sọ kọ́ tó jáde láyé àbá àkọ́nà bẹ́ńgbà kan ọ̀rọ̀ Yorùbá ni wọ́n sọ sẹ́nu kọ́ tó jáde láyé tó fi kú ọmọ bọ̀dá gan táwọn yẹn ló ṣe kíní kan ọ̀rọ̀ Yorùbá ló sọ lẹ́nu tóun náà fi kú àríbọyọ̀ ìjà Yorùbá ló jà tóun náà fi kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn nǹkan yìí abẹ́pẹ́ ẹ̀mọ̀ pé bó ṣe yẹ kó lọ nílé yìí ẹjọ́ ẹ jẹ́ kí gbogbo wa dìde ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀ tẹ̀ wà nílùú Èkó ẹ kóra yín ìjọba dà ẹ má bára yín jà lórí oyè ẹ ti gba Yorùbá nation ẹ ti jà lórí oyè ẹjọ́ ẹgbẹ́ gbogbo yẹn lẹ̀ ẹ jẹ́ ká wá bá ti máa tẹ̀síwájú bá ti máa tẹ̀ tá lọ àdúrà kó wá gbà ó àní sílẹ̀ tẹ ó àṣẹlú àṣẹ Ọlọ́run ẹ jẹ́ ká yọ bàbá ìkọ̀ọ̀kan ẹ kí lórúkọ ilé ẹ̀kan sí. orúkọ mi ni Orí Adé Adébọ́lá aka àdúkà àdúgbò ìmọ̀ sí Àfọ̀njá TV. ọ̀rọ̀ ẹ ṣe gan. ọ̀gá mi wà ní. báyìí ti ṣe fílẹ̀. èyí náà bò ó ní àlè sọ inú gbọdọ̀ wájà ojú ọ̀ka àwọn ẹgbẹ́ ọ̀nà sí ṣe tàbí fẹsẹ̀ kámẹ́rà ilé báwo ni ṣe ẹ fẹ́ àwọn abẹ́yà fọ́tò ní ẹ̀fọ́nlẹ̀ ẹ máa ṣe fún wọn ẹ máa báwo ni bàbá Lẹ́kùn ṣe jẹ́ sí Àgbẹ̀kọ̀yà ẹ bẹ̀rẹ̀ question ẹ lọ́wọ́ wọn ipa kó ipa wọn náà ẹ gbé wọn fún wọn ní interview ẹgbà ó nípa tí wọn kó nù Àgbẹ̀kọ̀yà. ẹ jọ kí lórúkọ tí àti kí ni ẹgbẹ́ tó wà ní báyìí. orúkọ tèmi ni wọ́n lọ. fún ẹ pound pro àgbọ̀ kí lórúkọ yín sà. orúkọ tèmi ni wọ́n lọ. ok. ó jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. ok. a rí iṣẹ́ takuntakun tí kì í ṣe iṣẹ́ kékeré tí bàbá wa Ẹlẹ́kùn Mẹ́fà tí wọ́n ṣe nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. ok. Ẹlẹ́kùn Èkó tí wọ́n ṣe nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ìdí tí ẹbí rí wa nílùú báyìí ní ẹ̀dín nìyí. Bàbá jẹ́ èèyàn kan tó já sí pé wọ́n fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara wọn. Kò sí nǹkan tí ó lè dé báyìí tí bàbá bá tọ̀ bá máa dìde wọ́n máa fi tán lè wú máa ṣe wọ́n máa fi sílẹ̀ wọ́n máa dúró tì ní débi tó dẹ̀ sẹ́ni wípé ẹ̀ẹ́rì níbi ìgbé ìyẹn ní bàbá yìí. Ìdí nìyẹn tí a fi túyáyá àwọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí a fi túyáyá tàbí túyáyá láti wípé kí á wà níbí báyìí ní ọjọ́ títì ní láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn kí Ọlọ́run kó bá wa ṣe fún ìsinmi fún wọn kí ó dẹ̀ má ṣe ikú wọn ní àkúfà láàrin ẹgbẹ́ wa àti nínú ọmọ Yorùbá láàrin ọmọ Yorùbá lápapọ̀ lórí jẹ́ ẹ̀ka sí orúkọ ẹ jọ kí ẹ tó lọ sà ẹ jọ kí ni ní ṣókí kí ni iṣẹ́ ìjọba ẹ̀ ṣe sílẹ̀ kí ni pátọ́ kó nínú ìrìn àjò Yorùbá. ipa tí bàbá Ẹlẹ́kùn Èkó tí wọ́n kó nínú ìrìn àjò ọmọ Yorùbá àkọ́kọ́ bí security ó ṣe máa fẹsẹ̀ múlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Bàbá kó ipa takuntakun lórí ọ̀rọ̀ security kan bàbá dẹ̀ kó ipa takuntakun lórí ìṣọ̀kan láàrin ọmọ Yorùbá. Báwo ni o ṣe ní ṣe tiẹ̀ lọ́tọ̀ tèmi ò ní ṣe tèmi lọ́tọ̀ bó láti ríra wa ní rí ọmọ ìyá kan náà torí wípé ìwọ lè jẹ́ Kristẹni kí èmi jẹ́ Mùsùlùmí àbí kéwé ìwọ jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé. Ádámù àti Éfà náà ni ó ṣe gbogbo wa wá sí inú ayé. Ẹ̀sìn ló pín wa àmọ́ bó láti fẹ́ jọjọ ríra wa nírí pé kankan náà ni wá. Gbogbo àwọn iṣẹ́ takuntakun yẹn ó ní bàbá Ẹlẹ́kùn Èkó ó ní wọ́n kó ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọmọ Yorùbá pé bó láti fẹ́ sora wa papọ̀ nílẹ̀ Nàìjíríà àti lókè òkun àwọn iṣẹ́ takuntakun tí bàbá tí wọ́n ṣe nìyẹn láàrin wa.
ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn yín fún ẹbí olóògbé? Àmọ̀ràn mi fún ẹbí olóògbé náà ni wípé bàbá ti lọ, etí bàbá ṣe ọ̀làróyìn ìwà tí wọ́n wù láàrin ọmọ Yorùbá òun ni àwọn náà rí bí gbogbo àwọn èèyàn ṣe túyáyá láti wá ẹ̀yẹ kẹ́yìn fún wọn. Kí wọ́n má jẹ́ ká rí wípé bàbá lọ láàrin wa, kí àwọn náà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa, kí wọ́n jẹ́ kí á dìjọ́jọ́ gbé bó ni Yorùbá ṣe délẹ̀ lérí, bó la ṣe dé bútí òkú, bó la ṣe ní yapa ara wa, bó la ṣe yọjọ́ máa ṣe kán jẹ́ kí wa kájọ fìmọ̀ ṣọ̀kan. Ìwà dáadáa bàbá ọ̀làróyìn yìí, torí jẹ́ yìí gbogbo àwọn ẹbí bàbá ọ̀rẹ́ ni gbogbo alábàágbé tí àwọn náà wà níkàlẹ̀ láàrin ilé ní, kí àwọn náà kí wọ́n wo ìwà rere bàbá, kí àwọn náà fi ṣe ìwà lẹ́sìn, ìwà ó ní ẹ̀sìn, wọ́n jẹ́ káwọn náà kí àríwá wọn ní wọ́n jẹ́ nìyí. All right, lẹ́ẹ̀kan sí ẹ bá dárúkọ ní fún àwọn tó ń bọ̀ nílé. Olúwa ní wọ́dọ̀ tí mo jọ́ kan nínú ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Ẹ ṣe gan. Ẹ kọ́ ṣe gan. Tí a bá gbé òun yóò dẹ̀kọ̀.